àbọ̀rúwó àbọ̀yè o eriwo yà ọmọ eriwo yà àyàgbó àyàtọ̀ eré ọ̀sìn ọmọ ẹgbó ìwó àdúrà wọ́n gbà o ẹlẹ́dùn bá wa ṣe àkú ọdún o àkú ìyèdún olódùmarè ó bá wa ṣe á ṣe ọ̀pọ̀ ọdún lé ayé o adúpẹ́ ní ọwọ́ olódùmarè adúpẹ́ lọ́wọ́ àwọn rúmọlẹ̀ ìgbàmọlẹ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn tó láyé àwọn tó ní òde ọ̀run eégún bá wa ṣe o arúkọ bá wa ṣe àṣà ó bá wa ṣe o àgàn ìgbàlẹ̀ ìrànà wá lọ́wọ́ o á ṣe ọ̀pọ̀ ọdún lé ayé mo dúpẹ́ o mo dúpẹ́ orúkọ mi ní Ọ̀jẹ́gbénga Adélékè Àkànbí ilé ọlọ́ba ní ìsàlẹ̀ Tábà tí mo jẹ́ ọmọ bíbí ilé ọlọ́ba ní ìsàlẹ̀ Tábà nílùú Ṣakí. Eégún ńlá ni wọ́n egungun ńlá gbà ní àwọn eégún yẹn so mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé mo bá àwọn egungun yẹn lọ́wọ́ àwọn bàbá mi ni àkọ́kọ́ ni eégún mo fẹ́ bẹ́ẹ̀ egungun òun ni à ń pè ní ọ̀rẹ́ mẹ́ta ni wọ́n bọ̀ tí eégún yẹn gangan mo fẹ́ bẹ́ẹ̀ ọmọ Gbádé Ṣiré so eégún yẹn nìyẹn ara eégún yẹn òun lọ́wọ́ fi bí gbogbo àwọn egungun tí ẹ rí yìí Àjọ Fóyìnbó Olómi Tútù Ayéfẹ́lẹ́ Ayékòótọ́ egungun Jàǹdùkú Láyà Ọ̀fẹ́ so ara eégún ọ̀rẹ́ mẹ́ta yìí òun lè yí eégún àwọn bàbá wa nìyẹn òun ní eégún tó le koko nísàlẹ̀ Ọ̀yọ́ ọmọ Gbádé Ṣiré àdúpẹ́ ní ọwọ́ Olódùmarè so ní ìkálára eégún yìí òun ló bí gbogbo wa pátá ní agboolé ọlọ́ba àdúpẹ́ ìjọ ni bí òkòtó so tí mi bá ní parọ́ níbẹ̀ tí eégún yìí bá bẹ̀rẹ̀ ìjó tá à ń sọ yìí so àjáde bí ọdún kẹta nìyí tàbí èsì nìyẹn sá àwọn òyìnbó kan wá wọ́n sì wò ó pé ọgbọ́n ìjó nìyí so àdúpẹ́ ajójúwájú ọba Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí gan wọ́n fún wa ní ẹ̀bùn pé
ọ̀gbọ́ akẹsára tí ẹ̀yin eégún ìdílé ọlọ́ba so ìdí nìyẹn tí ọgbà ayé fi ń pe egúngún yìí ní egúngún ajófóyìnbó